ṣó ti yé yín tẹ bá ṣe dàrú lásán sàrà lẹ́ni. kò tó gbogbo yẹn kò tó yẹn. dìlọ mi ò wá bí láti wá ṣeré ọtí bá wọ́n mi dáadáa ọ̀rọ̀ wà ní iṣẹ́ ikú a dẹ̀ gbé iṣẹ́ ikú wọlé wá bá ẹ padà. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbéṣẹ́ ikú padà wá bá mi. kí lẹ́bi wa ṣáàgbé alẹ́bi ni mo bá ẹ sọ̀rọ̀ kí ni problem ẹ lọ. ọmọ ìyá mi gbogbo nǹkan tẹ bá ń wáyà lé ayé yín á tẹ̀ yín lọ́wọ́ ẹ ní sori burúkú. ọ̀bẹ mi kò sọ̀rọ̀ fún ẹ ìwé làdúrà. wo bí tí ohun ẹ pa o ti gbọ́ o dẹ̀ tẹ pọ́ọ̀sì omi. Let's go. Àwálé ayé mọ́ yàtọ̀ lé ayé dogun. Àwálé má kú. Àwálé má kú ó gbàgbé káyọ̀ ìgbà ọ̀run nílé. Kálẹ̀ ìbọn, bóyá ti lọ, ọmọkùnrin. Máìdíá, náà ọmọkùnrin ti sọ mí lórí burúkú o. Ẹyẹ mi, ẹ gbà mí o, ọmọkùnrin. Ibi ẹ̀sán wà o. Gbogbo lọ́jà erùpẹ̀ pátá dandan ní kẹ́ gbowó òkúta òun bá ṣe lóde rẹ̀ o òun ò fòrògbé ní wáká bó bá ṣe rẹ̀ wá dèrè ire bó bá ṣe bí wá dèrè ibi ẹ̀sán wà o. ó dà kórìí ẹ yìí kí ló wọ́ọ̀rì ẹ̀ gbọ́sẹ̀. ojú mọ́ gbé iná. o lè máa gbọ́. sọ́kọ̀ ọmọ fọwọ́ àfẹnusẹ́ ni. o lè máa gbọ́ sí. kí ló wá kùnà. èmi àti ẹ. èmi lè gbọ́ sí. ètùbọ̀ yẹn ìdúgbò àbọ̀bọ̀ àti ọ̀gbẹ́ ni kí ló wá kù. ogbóni. ok wa bẹ máa bí mi o lè máa bí mi náà. alájà ẹ. yẹ wọn náà. kí ló ṣe ẹ náà. ó dà pé nǹkan tó mú ọbẹ̀ lára mu. kí ló ṣe fún ẹ. máa bí mi. ìwọ òní sá ìyẹn wọn náà. ẹni ṣe ẹni méjèèjì ẹni ṣe kí ni problem yín náà. ok ẹ believe pé wise àbí ẹ̀yin ń lọ ẹ̀ ń lọ nìyẹn ẹ believe pé ń lọ ó dà mà tún wá jọ yín lójú àjọ máa lọ ni sùúrù tí ká fà láyé ká fà níbí àtúntò máa lọ fà lọ́rùn. say something kí ni problem. wo kọ́pù lọ́mọbìnrin yẹn wa. dọ́kítọ̀ sórí mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ìwọ náà bí wọ́n ṣe gbogbo ara ẹ̀ ṣó tẹ́ ẹ lọ́rùn báyìí sórí tó bá sòótọ́ kò tẹ́kọ̀ alẹ́ anything a máa gbé ẹ lọ hospital wọ́n máa treat ẹ wọ́n máa wà ókè ṣùgbọ́n tó bá jẹ́wọ́ kí ló fẹ́ tẹ́kọ̀ láti fún ẹ níbọn lẹ́sẹ̀ jẹ́wọ́. mi ò mọ kankan ẹ má jẹun kú sí ẹ má jẹun kú. gbogbo ètò òṣè yìí ó ń pretend ni bó ṣe ń pretend kò lè gbà ẹ́ là o tó bá ti lè mú nọ́ọ̀sì yẹn dé tó bá ti convince fún ẹ pé ìwọ ló pa woman yẹn. that's right. nọ́ọ̀sì ò lè ṣàánú má jẹun kú sí mi. dókítà ẹ wò ẹ má kó bá mi o ẹ má kó bá mi o èmi ò mọ kankan pa ẹ o. tọ́tọ̀ ó sọ yìí pé o mọ̀ nípa ikú arábìnrin tó kú sí hospital. ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣe lájọ́ tí woman yẹn wá sọ́dọ̀ wa èmi ló bá nígbà tí mo dẹ̀ rí bí condition ẹ̀ ṣe rí mo dẹ̀ mú lọ bá doctor dẹ̀ attend sí wọ́n fún lóògùn doctor dẹ̀ pè mí padà wọ́n ní kí n lọ arrange bed fún mo dẹ̀ sọ fún wọn mo ní kò sí àyè mọ́ pé gbogbo ward ló ti kún doctor wa ní pé ward tí arábìnrin yẹn wà ní kí n mú obìnrin yẹn lọ mo dẹ̀ sọ fún wọn mo ní àwọn ọlọ́pàá ní ká má wọ bẹ̀ mọ́ nǹkan tí mi rí mọ́ nìyẹn o ẹ wò ẹ má pàrọ̀ nǹkan tí mi ṣe mọ́ mi o. capture couple sọ take her away. doctor ogbon tó sọ
jẹ́wọ́ fún mi ó gbọ́ jẹ́wọ́ fún mi à lè fi ẹ. ṣé òun díbọ̀ ní gbogbo eléyìí nàbí kí ni kí n pè é. mo dábẹ́ igi òrò mo ṣàṣàrò mọ́ mi kan lẹ́yìn mi ẹ̀dùn ní. òró àbọ̀ròròrò mo ní ìwọ òrò sóńróró náwó náà òrò tààrà yẹn ń fira wọn dá o. òró àbọ̀ròròrò mo ní èso òrò ṣe bí wọ́n dùn ní. òrò ayé ṣe wá ń kan ò gbìnrín. òró àbọ̀ròròrò àṣòro yàtọ̀ sóró ayé oró ayé ò ṣe jẹ́ bí èso òró. òró àbọ̀ròròrò. How come? Báwo lè máa tọ́jú yàn lórí silent báyìí? Dojú kú. And again, ẹ mọ̀ pé medical doctor ni arákùnrin yìí. Ṣé ẹ mọ̀ pé arákùnrin yìí suspect lásán ni? Lẹ tọ́jú báyìí. Anything tó bá wọ́n tẹ́lẹ̀ ṣe fún kò jẹ́ pé ẹ máa tọ́jú ẹ̀ báyìí. And for your information, commissioner àti boss. IGT mọ̀ ń pa ẹ̀. Mi ìran yín kẹ tọ́jú ọ̀yàn báyìí náà. sir light touch ọ̀la fún sir. Shut up! Yes sir! Kí ló ń jẹ́ light torture? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ènìyàn pẹ́ ẹ̀dẹ́gbẹ́ fún light torture. Well, for your information, ẹ ti kóra yín sí wàhálà o. It's true now. Ìwà àti ẹyẹ ń tẹjọ́ tọ́jú ọ̀yàn báyìí ẹ ti kóra yín sí wàhálà kò ṣe mí. Now nǹkan tí mo fẹ́ sìn ni pé ẹ lọ get ambulance kí abẹ́jọ́ máa park ẹ kúrò ní báyìí. yes sir yes sir. Get out. náwó náà òrò tààrà yẹn ń fira wọn dá o. òró àbọ̀ròròrò mo ní èso òrò ṣe bí wọ́n dùn ní. òrò ayé ṣe wá ń kan ò gbìnrín. òró àbọ̀ròròrò àṣòro ìkọ̀ òrò ayé òrò ayé. Báwo ni sísí náà? Kí ló ń ṣe tójú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? ojú mi ò ṣe ní kọ́rẹ́ lọ́wọ́ Mr. Lẹ́kàn àbí kí náà ti ń pè yín ẹ̀yin rán mi níṣẹ́ bàǹtàbàǹtà báyìí owó ọlọ́pàá wá tẹ̀ mí ẹ lè yọ ojú sí mi níbẹ̀ mo lo ọ̀sẹ̀ mẹ́ta gbáko mi ò rẹ́ni tó jọ yín ẹ rí pé ẹ kì í ṣèyàn gidi. Oh, that's all. Ṣé ìkan tó fi lejú wá tó ń sọ̀rọ̀ tó ń yanu tó ń ṣe mọ̀ sí mi nìyẹn? Àbí? Torí ẹ bá pè wá mọ̀ pé tí ẹ bá ti ń gba contract torí àwọn hazards tó wà nínú contract yẹn bóyá o fẹ́ travel ni o òun ronú pé mọ́tò tó fẹ́ bí travel ó lè ní accident lọ́nà àbí táyà ẹ lè bẹ̀ tó bá yẹ pé o gbọ́n torí ẹ pé wàá mọ̀ pé gbogbo yẹn náà tó máa dúró pọ̀ kó tó charge mi pé iye báyìí ló fẹ́ gbà àbí mi sanwó fún ẹ. No tell me ṣé mi sanwó fún ẹ. mi ò lóò sanwó fún mi ṣùgbọ́n mi ò sọ pé o ò sanwó fún mi kò sí wàhálà ṣègbè mi náà rí mo ti dé àmọ́ nǹkan tí mo wá gbà ní balance mi tó kù òun mo wá gbà. ẹ mọ̀ pé mo ṣì ń jẹun balance mi ti lówó sí so tó bá di next year máa sanwó ẹ̀ fún ẹ. mi gbọ́. ọdún tó ń bọ̀ ló ń jẹ bẹ́ẹ̀. ọdún tó ń bọ̀ Mr. Lẹ́kàn wo jẹ́ kí n sọ fún ẹ tí ṣìgìdì bá fẹ́ ṣe rí ẹ̀tẹ̀ á ní kán gbóhùn lọ sódò lọ́wẹ̀ jẹ́ kí n tún wá fi yí ẹ wípé nǹkan tí yóò kí n jẹ́ kí ẹ̀dìyẹ tọ̀ má fi yí ẹ good day. wàá gómìn lábẹ́rẹ́ àbí nọ́ọ̀sì pírí ẹ gbà mí ó máa lérí sí mi nìyẹn ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn sí o ibi ló lérí sí yẹn ọlọ́run wò mí sí o ó dáa. wọ́n àti ta nìyẹn tó ń bẹ ilé yí bẹ́ẹ̀ yẹn ta ló tọ̀hún. ó lady nurse kan wà ní ó ń show skill ni ó fẹ́ jọba ọ̀rọ̀ ni. tó bá sọ ilé wa ní kó má dáhùn tó bá sọ ilé wa ní kó má dáhùn àwọn tó tó èèyàn ó léyìn fún ẹgbẹ́ èèyàn ó ní kí má dáhùn tó bá ṣẹlẹ̀ ṣé kò ní kọ́ mi. oyin wáyé tó ṣe máa tó yí aláìgbọràn báyìí
ṣé ìwọ ló ń nọ́ọ̀sì ń bájà yẹn àbí èmi ló ń bájà àbí tata ló ń jára jẹ́ ẹ̀sìn báyìí. ọ̀tọ̀ kan ni ṣọlá láti pé ìyàwó ẹ̀ mo jẹ́ ó lè kàn mí ó kàn mí bí sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá sẹ́yìn wà ní kò kàn mí tó bá sẹ́yìn wà ní kò kàn mí tó bá ṣẹlẹ̀ ṣé kò ní kàn mí ní yídá sí ni ìwọ ló mọ̀ ó kàn mí kò kàn mí wàhálà tiẹ̀ ní wàhálà délé kó rẹ̀